ẹ wo àwọn alátẹnujẹ, ohun tí wọn ó jẹ kò jẹ́ kí wọn ó gbọ́n. Ṣé nítorí àwọn ará ìlú ni wọ́n fi ń jà báyìí? Èyí náà ẹ wo àwọn ènìyàn wọ̀nyí o, kí ẹ fi òye gbé e. Ṣé nítorí àwọn ará ìlú ni àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn aṣojú wọ̀nyí ni wọ́n fi ń jà àjàkú akátá? Ṣé ìfẹ́ ará ìlú tí wọ́n ní ló pọ̀ tó báyìí ni àbí ìfẹ́ tara wọn? Ènìyàn méjì kì í kúkú pàdánù irọ́. Bí ẹni tí ń parọ́ fún ènìyàn kò bá mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa fún òun, ẹni tí wọ́n ń parọ́ fún òun náà yóò ṣàmọ̀ wípé irọ́ ni. Ètò ìdìbò ọdún 2027 ni wọ́n ti ń jà àjàkú akátá kalẹ̀ sí látọdún 2025. Níbo ni à ń lọ ní orílẹ̀-èdè yìí? Ọlọ́gbọ́n ni yóò kíyèsí. Ẹ̀yin náà ẹ ronú sí ìgbésẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ olórí wa yìí ń gbé. Ìbéèrè kan ṣoṣo náà sì ní ọ̀rọ̀ yìí ló ń bi gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán fídíò yìí. Ìbéèrè ọ̀hún náà sì ni wípé ṣé nítorí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n fi ń jà báyìí àbí nítorí ara wọn? Ẹ ronú sí kẹ́ dáhùn sí abẹ́ comment section. We want the world to unlock the